Ah, mi nínú ọjà kọ́ọ̀pù ọjà Ògùàgbé. Then mo rí kíní yìí àgò. Mo fi kábẹ́ náà wọn ò tí rí ẹ́ òdìrẹ́ ní ṣe ẹ̀wọ̀n Haúsá ẹ̀kọ́ wà ẹ́. Ẹ̀wọ̀n àwọn Haúsá ò tí rà á. This is very very funny. Yóò rí ya mẹ́rin o. Ah, àgò náà okay, òun náà dín ní bíbẹ̀ yín. Okay. Ìwọ kan rè yí, ẹ̀dùsẹ́ ní ẹ̀wọ̀n ọ̀rọ̀ má. Ẹ̀wọ̀n Haúsá ẹ̀kọ́ wà mà. Ọ̀dìrẹ́ ní wọn àgbà yọ̀ mú kó yẹlí kó adìyẹ kan. Ẹ̀wọ̀n Haúsá wà àti Ọlọ́run máa dá wa sẹ̀ málà kú o. Ọlọ́run máa dá wa sẹ̀ Haúsá kú o. Ọlọ́run á gbà wá láwọ Fúlàní. Yéésùn tùkàtùkà yà wá ní. Tomatoes Haúsá. Ìtù lọ́kọjá. Okay. Yà wá kẹ̀ ní tẹ́lẹ̀ ó káwọ́ ẹ̀ máa ń ná. Oh my God. Oh my God. Okay, gàrí ẹ̀ mú ẹ́ mú wọ̀nyí. Interesting ni wọ́n adìyẹ yìí mọ́ gàrí o. ọ̀rọ̀ ọ̀kà yóò. Àwọn adìyẹ mọ̀ yìí mọ́ ní èsì fi ọ̀wọ́n tẹ̀tẹ̀ dẹ̀ aka mọ́ mi. Adìyẹ dára wọn yóò yá. Ó ga o.